أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. Àlàáfíà Ọlọ́run, àforíjìn Ọlọ́run, mo béèrè rẹ̀ fúnra mi àti gbogbo ẹ̀yin tí ẹ ń wò mí gbọ́ mi náà. Ọlọ́run ti wá lórí ire délẹ̀, oríire ìbẹ̀rẹ̀, oríire ìparí. Ọlọ́run ṣá ṣe fún wa. Islam tó fi kẹwàá ayé àti iman, ìtẹ̀lé Ànábì sallallahu alaihi wasallam tó fi ṣàánú wa yìí, Ọlọ́run má gbà lọ́wọ́ wa o. Wọ́n gbà lọ́wọ́ àwọn ọmọ wa àtàwọn aya wa náà àti gbogbo àwọn ẹbí wa. Ọlọ́run jẹ́ á bá yọ́nú rẹ̀ pàdé. Ọlọ́run jẹ́ á bá foríjìn rẹ̀ pàdé. Àwọn tó ti ṣáájú wa lọ bọ́lọ́run, Ọlọ́run bá kẹ́ gbogbo wọn. Ọlọ́run bá yọ́nú sí gbogbo wọn. Gbogbo àti àsìkò tiwa náà bá yá, Ọlọ́run jẹ́ á náà bá kẹ́ pàdé. Má fi ìyà sàárè jẹ wá, má fi ìyà ọjọ́ àkíyàmọ̀ jẹ wá. Jàmá mùsùlùmí, ẹ jẹ́ á dára wa lẹ́kọ̀ọ́, ẹ̀kọ́ ẹ̀sìn wa, ẹ jẹ́ á tún lára wa lójú àdínì. Lérí ọ̀rọ̀ kan tí mo gbọ́ tí ẹrú Ọlọ́run kan lérò pé mùsùlùmí ni, ó raise concern lórí ìsìnkú mùsùlùmí, pé èé ṣe pé táwọn tí mo gbọ́ lẹ́nu àwọn láàfáà mùsùlùmí ni pé òkú mùsùlùmí o, ìtẹ́ ló yẹ kó sùn, ló yẹ ká sin òkú sí. Èé ṣe táwọn wá rí tí àfáà kan wá kú, àfáà àgbà for that matter, wá jẹ́ sí pé ilé ni wọ́n sin wọ́n sí. Kìí ṣe jẹ́ bẹ́ẹ̀, kìí ṣe jẹ́ bẹ́ẹ̀. Ẹ̀yin mùsùlùmí ẹ ṣòfin ẹ tẹ̀lé. Ó raise irú concern bẹ́ẹ̀. Kó tó wá di pé mo tún padà gbọ́ tí àwọn kan náà ọmọ ẹ̀yà wa náà, táwọn náà jẹ́ mùsùlùmí, wọ́n sì jẹ́ olùpèpè àdínì, táwọn náà fault ìsìnkú yẹn pé kò yẹ kó rí bẹ́ẹ̀, kò bá mu kó rí bẹ́ẹ̀. Mo fi rò pé ẹja tún kàn mọ́ sí ká lára wa lójú ká tọ́ kéwú ń bẹ̀. Ṣé bó ṣe yẹ kó rí náà nìyẹn tòótọ́? Sókù díẹ̀ káàtó tòótọ́? Tó bá kù díẹ̀ déédéé ibo ló kù sí? Ẹ jẹ́ á jọ gbé yẹ̀wò. Àmọ́ oníbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi, ẹ jẹ́ yán ọ̀rọ̀ kan tí gbogbo aláàfáà tí wọ́n fẹ́nu kò sí. Ó ní pé ibi tó dáa jù tó yẹ kí wọ́n sin òkú mùsùlùmí sí, ibi tó dáa jù tó yẹ kí wọ́n sin òkú mùsùlùmí sí náà ní ìtẹ́. Kí ló jẹ́ ó dáa jù? Àwọn àǹfààní tí ń bẹ ńbẹ̀ tó mélòó kan fókù tó ti kú tó ti lọ bọ́lọ́run àtàwọn alààyè tá a ṣẹ́kù lẹ́yìn rẹ̀ náà. Ìwúlò bẹ̀ pọ̀, especially fókù. Ṣé ẹ sì mọ̀ wípé ojú wo tó ń ti ń ṣẹlẹ̀ sókù nígbà tó bá ti jáde láyé? Gbogbo ohun tí a gbàgbọ́ nípa ìṣẹ̀mí lẹ́yìn ikú, wọ́n fi jíṣẹ́ fún wa ni. Olúwa ló sọ fún wa, àti èyí tó fi rán Ànábì sallallahu alaihi wasallam sí wa tóun náà jẹ́ níṣẹ́ fún wa nínú hadith rẹ̀. Àwọn tá a mọ̀ nípa kí ní ṣẹlẹ̀ lẹ́yìn ikú ni. Gbogbo àwọn yòókù àkíyèsí, àlálàárí, nǹkan kan bẹ́ẹ̀ ni. So nítorí bẹ́ẹ̀ gbogbo nǹkan tí wọ́n bá máa fi síyàn lọ ní sísìn tàánú ló yẹ ká dì mẹ́rù. Ọmọ tí bá ń lọ léèwé tí ń lọ sóstẹ́ẹ̀lì, abiyamọ gidi tí ọ̀rọ̀ ọmọ rẹ̀ bá ká a lára, kò sí tí ò ní fẹ́ rà sínú ẹrù tán fún. Yóò tó ra jàǹgó síbẹ̀ pé àyíbá àmọ́ tán bá múná lọ ṣàgbà jàǹgó. Mọ́mí nídìí eléyìí, ṣáàmù dání ó dàgbà torchlight yìí, ó tún gba bátìrì, ó tún lè nídìí ògì, ó tún lè nídìí kọ́stáàdì, ó tún lè nídìí, wọ́n á kó gbogbo ẹ̀ jẹ̀gànjẹ̀gàn síbẹ̀ fún pé àyíbá àmọ́ kó ṣàmọ́ làákín kankan. Àánú ló débẹ̀ o. Náà làwọn òkú wa náà, ìrìn àjò tí ọlọ́jọ́ gúngùn, kò sì ṣe wọn lè fohùn ránṣẹ́ sí wa pé ẹ dákun ẹ bá mú kinní báyìí ẹ bá ń fi ránṣẹ́, ohun wọn ní dọ́dọ̀ wa bọ̀rọ̀. Láàfi make sure pé nítorí àánú àti kẹ́ tá a fẹ́ ṣe fún wọn, a wà di gbogbo ẹrù wọn pé àyíbá mọ̀ tí wọ́n bá tún mọ̀ tí nǹkan báyìí bá mọ̀ wúlò lọ́hùn tún mú mọ́lẹ̀ náà dání. Husnul jiwar, ká ní neighborhood gidi, bó ṣe wúlò fáláàyè ó súnmọ́ pé ń wúlò fáwọn òkú náà. Ká wá jẹ́ kó ní neighborhood gidi nítorí pé iṣẹ́ rẹ̀ lè má padà gbé e mọ́. Àwa la rò pé iṣẹ́ rẹ̀ dà ọ̀pọ̀, but ó lè dọ̀hùn kí iṣẹ́ yẹn má wá sufficient, bóyá ó lẹ́sẹ̀ tọ́pọ̀ jùlọ. Ó ṣeé ṣe kọ́lọ́hún ojú ó wúlò fún àwọn èèyàn tí a sin papọ̀ pẹ̀lú ìtòsí àwọn ẹni rí lọ́wà. Àkọ́bá jẹ́ bẹ́ẹ̀, Abubakar sàhábì Ànábì pàtàkì, Umaru náà, kí wọ́n ń ṣojú kòkòrò kan sin àwọn síbi tán sin Ànábì sí. Nǹkan kan náà ràn kàn bẹ̀, àánú kan náà làwọn náà ràn kàn bẹ̀. So bá ṣe dùká ní neighborhood gidi láyé, nípa Maitama mo fẹ́ kọ́ra ilẹ̀ sí ni mo fẹ́ kọ́lé sí, kí ló fà? Mo like area ẹ̀, mo like àdúgbò báyìí, wọ́n ní náà 24/7 ló wà ń bẹ̀. À ń dùká ká ládùúgbò gidi, bẹ́ẹ̀ náà ló yẹ ká máa dùká ládùúgbò gidi lẹ́yìn tá a bá jáde láyé tán. Ẹ̀yin tó súnmọ́ ni pé ń wúlò, arápẹ̀rẹ̀ bẹ́ẹ̀ látọ̀dọ̀ ìsìnkú Ànábì sallallahu alaihi wasallam àtàwọn Abubakar, Umaru sẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Àti wípé gbogbo mùsùlùmí tí ń bá ń lọ bẹ ìtẹ́ wò, gbogbo ìgbà tán bá ń débẹ̀, àdúrà àpapọ̀ náà máa ń ṣe.
tó bá yẹ sí pé bá nàbì ti kọ́ aládùúà ni wọ́n ń ṣe o àdúà papọ̀ ni wọ́n ti wọ́n bá ṣe tòkú tí wọ́n tán wọ́n ṣàdúà fún gbogbo òkú tí ń bẹ náà kódà bó ṣe sálámà lásán pé assalamu alaikum ahla diyar alaikum yẹn àlàáfíà kó bá yín àwò àmọ́ yìí tọ́lọ́wọ́n gbọ́ nínú àdúà kan kéré ó lè jẹ́ wọn fi dá ìyàdó fókù tiwa tá a sìn ní mọ́mẹ́ǹtì yẹn pé àsàlámù tí ẹni eré kan tó ń wá bẹ̀ wá ṣàdúà fókù tiẹ̀ tó wí lásìkò bóyá wọn fi dá ìyàdó fún àmọ́ tó bá lọ sin ọ́ síbi kan tó ta kété sí gbogbo mùsùlùmí àbá sí ọ síwájú ilé àwọn ọmọ rẹ padà gba tẹ́nàntì kan sílé tó wọn máa ṣépè láàárọ̀ ṣépè lọ́sàn-án ṣépè lálẹ́ ìwọ sì ń bẹ nínú sàárè níwájú ilé yẹn radiation ìpè yẹn kò ṣeé ṣe kọ́ mọ́ ara ọ lára àmọ́ la fi gbọ́dọ̀ preserve òkú wa lọ́nà àánú lọ́nà ìkẹ́ ń pé a fẹ́ kí kó get the best of the best ká sìnkú sí ìtẹ́ lọ dáa jù àwọn reason tó fi dáa nìyẹn àti wípé àwa tá a kù láyé náà nígbà tá a bá la sìnkú sẹ́nu ọ̀nà ilé tá a sìnkú sí tòsí ilé bẹ́ẹ̀ni ṣe rí la mọ̀ ẹnìkan ọmọ bọ́ọ̀lù àtọ̀tún ló ṣe rí ilé tèrò pọ̀ ńbẹ̀ lénìí náà adólé wa yìí kún èrò pọ̀ ńbẹ̀ tó bá padà túká lọ́la ńkọ́ tí ó bá padà sáwọn ọmọ tí ó mọ̀ mójútó bẹ̀ ńkọ́ bóyá àdúrà tá à ń ṣe fún wọn náà lọ́gbà eléyìí ti lọ lú èbó tọ̀hún ti wà níbì kan kò sẹ́ni tọ́ra yà ń gbénu ilé àlàpamọ́ ìjọba láwọn fẹ́ da títì gbàbẹ̀ kọ̀tán so àwọn sàárè tó ti wá wà ńbẹ̀ ńkọ́ àwọn ọmọ gan ò dá ojú rí wọn dojú rí mọ̀ wọn dá àmọ́ pé ìyá mi ẹlẹ́kọ̀ọ́ kan bí wọ́n sì ń sí ìyá mi oníkíní kankan àwọn ìyá bàbá ó ti parẹ́ wọn dá gbogbo ojú ibẹ̀ mọ́ lẹ́gbẹ̀ẹ́ lé tí wọ́n fi láwọn fẹ́ preserve àwọn àyè náà so nítorí gbogbo àwọn àlàyé wọn yàtọ̀ àwọn nǹkan míì náà tó tún jọmọ́ ọ̀rọ̀ lera ọ̀rọ̀ àlàáfíà àgbẹ̀bọ̀hò ní àgbẹ̀kànga ni tá a ní mọ ibi tá a ti sin òkú sírí mọ́ tá a sì gbẹ́kànga síbẹ̀ tá a gbẹ́bọ̀hò síbẹ̀ tó tún lè kó bá láàfíà wa àwọn reason yìí àti jù bẹ́ẹ̀ lọ ní kálukú fi yẹ kọ́ mọ̀ yìí pé ibi tó dáa jù tó yẹ ká sìnkú sí náà nìtẹ́ kódà àwọn tí ì ṣe mùsùlùmí ibi àwọn náà ń sábà gbé ìlú kọ̀ọ̀kan ìlú èbó àwọn náà ní cemetery tí wọ́n ń sin òkú wọn sí so amúrún muqarrar ń pé ìlànà tó dáa jù nù àmọ́ tán bá ní nǹkan dáa jù nínú òfin ṣẹ̀ríà pé eléyìí ló dáa jù eléyìí dáa jù eléyìí lọ ìtumọ̀ ẹ̀ ní pé ìkejì náà yìí ṣàbúrú eléyìí kan dáa jù eléyìí lọ ní tán bá ní nǹkan dáa jù ó yàtọ̀ sí pé eléyìí nìkan lọ́nà anyone tó bá ti yàtọ̀ sí eléyìí tí a pè lọ́nà yìí ọ̀nà àánú ni orí ibu ni eléyìí nìkan lórí rẹ̀ ṣé black and white báyìí ni ọ̀rọ̀ àásìnkú sí tẹ́ àásìnkú sílé àbí nǹkan kan ní ti flexibility níwọ̀n bá wà ń bẹ nínú Islam kó má jẹ́ sí pé èyí kan lọ gbọ́ tẹ́lẹ̀ ọ̀gbọ́ mi ìdí lójú ọmọ fọ́ọ̀tì àwọn èèyàn wípé wọn àmọ́ ṣe ìwọ nìkan ni ọmọ ṣe ẹja gbọ́pọlọ kalẹ̀ ká sì yọ ìfẹ́ inú kúrò nínú ọ̀rọ̀ òtítọ́ ni pé ó wà nínú hadith tó ní wọn là nàbì sallallahu alaihi wasallam wọn gbà wá látọ̀dọ̀ Abdullahi ọmọ Umar wọn gbà mí náà wá látọ̀dọ̀ Abu Huraira Abdullahi ọmọ Umar ń bẹ lọ́dọ̀ al-Imam al-Bukhari ti Abu Huraira ń bẹ lọ́dọ̀ Imam Muslim wípé wọn là nàbì sallallahu alaihi wasallam ní ij'alu fi buyutikum min salatikum wala tattakhidhuha qubura àwọn ìrun tẹ́ ẹ mọ́ kí ẹ jẹ́ kí ìwọ̀n níbẹ̀ kó máa wà ní ilé yín náà ẹni pé gbogbo ohun rẹ mọ́jọ jẹ́ mọ́sálásí nìkan ló ti máa kírun máa kí nílé náà máa yan náfìlà ńlé jẹ́ kí àwọn àrùn kan máa ṣẹlẹ̀ nínú ilé rẹ̀ Ànábì sallallahu alaihi wasallam tí ń sọnù ó ní wala tattakhidhuha qubura ẹ sì má sọ ọ́ di sàárè tó àdìsí ni àwọn kan ṣe sí rí Ànábì ní a máa sìnkú sílé ní ẹmọ ká máa sọ lé di sàárè tó ṣé n tí ọ hàn ní tẹlómi mú jáde ńbẹ òun náà ní ìtumọ̀ àdìsí òun n tó fojú hàn tábà tu ní context rẹ̀ ni pé kìí sọ̀rọ̀ ká sìnkú sílé l'Ànábì sallallahu alaihi wasallam ń bá wa sọ ńbẹ kódà nígbà tí Imam Bukhari ọfà àdìsí iṣẹ́ rí ọ̀tọ̀ níbi tí gbígbà wá tó gbà wá ọ̀tọ̀ ní tó fẹ́ mú jáde ńbẹ ọ̀tọ̀ ní bó sì chapterize rẹ̀ karahiyatu salat fil maqabir ká kírun ní sàárè àìdá àti bẹ́ẹ̀ bí ká máa kírun sàárè ní Imam Bukhari fi chapterize hadithi ìyẹn làgbọ́yé tóun náà gbọ́yé ńbẹ pẹ̀lú gbígbà wá tó gbà wá ní afáwa Ibn Rajab al-Hanbali ó ní qala ba'duhum àwọn apá kan wọ́n sọ pé annahu naha ani dafni fil buyut nípa Nabi sallallahu alaihi wasallam pẹ̀lú hadithi pé la tattakhidhuha qubura ẹ má sọ lé yín di sàárè ní pé tí ń try láti sọ fún wa ní pé ká má sìnkú sílé wa hadha ba'idun jiddan ó ládọ́yé yìí ti jìnnà jù
àgbọ̀ yìí kò súnmọ́ sọ̀wáàb kò súnmọ́ pé ó correct ó ti jìnnà jù pé kò likely kó jẹ́ pé ńlá nàbì sọ sallallahu alaihi wasallam. ẹ̀yin náà wo context ọ̀rọ̀ ó ní ẹ máa kírun nílé ẹ jẹ́ kí ilé yín náà máa nípìn nínú ọ̀run yín ẹ sì má sọ lé yín di sàárè. ìyẹn ni pé ilé tẹ́ ẹ bá ti kírun nù rẹ̀ ẹ ti sọ ẹ̀yin tẹ́ ń gbé nínú ilé wọn ẹ ti sọra yín dòkú. ilé yẹn náà ó ti dàbí ilé táwọn òkú ń gbé tí ń jẹ́ sàárè. ilé tí kì í bá ti sírun bẹ́ẹ̀ ilé ọ̀hún ti di sàárè táwọn òkú ń gbé. wọ́n yá èdè sàárè lò fún ilé tá a bá kí kírun bẹ́ẹ̀ ni. wọ́n fi ilé yín tẹ́ kí kírun bẹ́ẹ̀ wé sàárè. tẹ́yin tẹ́ ń gbé bẹ́ẹ̀ náà tẹ́ mọ̀ dàbí òkú. kẹ́ ẹ lè jẹ́ kí ilé yín ọmọ yè pẹ̀lú spiriti dáadáa ẹ jẹ́ kí ìrun ọmọ wà ní inú ilé yín. gbogbo ìjọsìn yín kó má jẹ́nu mọ́sálásí nìkan ẹ máa ṣe ìjọsìn ní ilé yín náà. ṣẹ́sí pé context yẹn lọ̀rọ̀ bá wá àfiwé ni pé ilé tá a bá ti kí dákọ̀ Ọlọ́run ọba ń bẹ̀ ilé tá a bá ti kírun ń bẹ̀ ilé ọ̀hún akẹgbẹ́ sàárè ni. wala tattakhidhuha qubura. so láti wá interpret ẹ̀ sí pé ẹ má sìnkú sílé ó jìnnà gan. so ní Ibn Rajab al-Hanbali fi sọ pé àná understanding yìí jìnnà kò likelihood yẹn ló gan pé n tàn nàbí yẹn rí fàásì bínú sallallahu alaihi wasallam. al-Imam Abu Sulaiman al-Khattabi nínú àwọn àfáàgbà ẹni tí wọ́n lọ kọ́kọ́ ṣe sharh Sahih Bukhari nù pé yẹn kọ́kọ́ tiẹ̀ ṣe commentary lérí Bukhari torasco yóò jìnnà sásìkò mọ́ Bukhari. commentary rẹ̀ lérí Sunan Abi Dawud ló gbajúmọ̀ bẹ̀ òun náà ló kọ́kọ́ ṣe commentary gan lérí Sahih Bukhari. ó ní la ma'na ó ní kò sí ìtumọ̀ li qawli man ta'awwalahu fẹ́ni tí ó bá tú hadithi yìí síbi pé alannahi an dafnil mauta fil buyut ń pé níta nàbí gbà lérò ni pé ó ní àmọ́ sìnkú sílé ń pé no ní kò sọ̀rọ̀ mbẹ́. faqad dufina an-nabiyyu sallallahu alaihi wasallam fi baytihi. níta fi máa ń pé kò sọ̀rọ̀ mbẹ́ ni kí anabi gan fún rẹ̀ sí èsì ilé rẹ̀ wọ́n sin sí ilé rẹ̀ wọ́n sin sí alladhi kana yaskunuhu tí máa gbé bí wọ́n sin sí sallallahu alaihi wasallam. èèyàn lè wá gí pé ó ní reason tán fi sìn òun síbẹ̀ ó ti ní ibi táwọn ànábì Ọlọ́run bá kú sí náà ló yẹ kán sí wọ́n sí. ọ̀dà èyí ṣe tán wá sin Abubakar náà síbẹ̀ kò sáti ìdí tẹ́lẹ̀yìn tá ànábì sùn sí nígbà tá sin ànábì síbẹ̀ tó ṣe wá sọ yàrá ànábì di tẹ́nu. ìyàwó Aisha ṣì continue láti máa gbé bẹ̀ lẹ́yìn tí wọ́n ti sin ànábì síbẹ̀ sallallahu alaihi wasallam. ìfẹ́ yàrá rẹ̀ ni ọkọ rẹ̀ sí wọ́n sin síbẹ̀ so ó sì máa lò síbẹ̀ títí wọ́n sin bàbá rẹ̀ náà síbẹ̀ ìyẹn Abubakar. ìyàwó Aisha ṣì continue àti máa lò síbẹ̀ ìgbà wọ́n sin Umaru síbẹ̀ ni ò lè lò bẹ̀ mọ́ radiyallahu ta'ala anha. so láti wá interpret pé ibẹ̀ ti di tẹ́ngbà tẹ́ntì sin ànábì síbẹ̀ kò correct ilé ni wọ́n sin wọ́n sí radiyallahu ta'ala anhum. Ibn Rajab al-Hanbali ni wa aktharul ulama ọ̀pọ̀lọpọ̀ aláàfà Ibn Rajab al-Hanbali ń sọ àwọn ọ̀rọ̀ yìí nínú Fathul Bari tó fi ṣe commentary lérí Sahihul Bukhari. ọ̀pọ̀lọpọ̀ aláàfà ala jawazi dafni fil buyut ibi wọ́n dúró sí ní pọ́tọ́ ká sìnkú sílé. a ti sọ pé yìí tó dáa jù ní ká sin sílé bẹ́ẹ̀ ṣé haramu wà ní ká sin sílé no. ọ̀pọ̀lọpọ̀ aláàfà ìsìláàmù dúró lórí pé kò bad ká sin òkú sí ilé. al-Imam an-Nawawi Ibn Rajab al-Hanbali ọ̀rọ̀ rẹ̀ continue ó tún kó ti àwọn ọ̀rọ̀ látọ̀dọ̀ Imam Ahmad pé Imam Ahmad kò láìkì ẹ̀ lọ títí àmọ́ pé kò pé ní haram. yẹn pé lọ́dọ̀ àwọn Hanabila makiruhu ni yẹn pé akóri rẹ̀ ẹni tí ó bá gbé gbogbo àwọn terminology yìí ṣẹ́rí Islam kìí ṣe pé haram náà haram méjì kọ́ la ní a ní ọ̀pọ̀ nǹkan máa jẹ́ dandan nígbà míì nǹkan míì ń bẹ kìí ṣe dandan àmọ́ tẹ́ bá ṣe é gbàládà nǹkan míì ń bẹ tó bá wùn yẹn ṣe tó bá wùn yẹn mọ̀ ṣe nǹkan míì ń bẹ tẹ́ bá avoid ẹ̀ ó likely kẹ́ gbàládà àmọ́ tẹ́ bá ṣe ẹ̀ tún ní gbẹ̀ṣẹ̀ àmọ́ tẹ́ bá ṣe aláìkí kẹ́ mọ́ ṣe yẹn lọ dájú òun ni wọ́n kí mọ̀ kẹ́rọ haramu wa ń bẹ lọ́tọ̀ tẹ́ bá ṣe yẹ ṣẹ́mọ̀ kàtígórí ọ̀tọ̀ọ̀tọ̀ classes ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn kìíní so kìí ṣe méjì tó ráwọn kan gbogbo tó bá ń jẹ́ mọ́ kìrú pàápàá àwọn ti lọ́ọ́ fi èrèzà parẹ́ nù tírafíkì wọ́n ti faramu replace ẹ̀ anything táwọn afáàjọ òun bá ti pè mọ́ kìrú haramu làwọn pè fara ayé so ẹ jẹ́ à communicate ẹ̀ lọ́nà tó clear kára ayé mọ́ bá a mọ́ jà sí tí unnecessary ká sin òkú sílé kò sábúrú ń bẹ náà ni Ibn Rajab ń sọ yìí. al-Imam an-Nawawi nínú Majmu' òun náà nàárí ti ọ̀rọ̀ madhabu wọn àwọn Shafi'iyya ó ní wad-dafnu fil maqbarati afdal ká sin òkú sí ìtẹ́ ló dájú li'anna an-nabiyya sallallahu alayhi wa sallam kana yadfanu al-mawta bil-baqi'
tí ó bá tiẹ̀ sí ọlá míì tí ń bẹ fún tayọ pé ńlá ànábì máa ṣe àwọn sàhábà tó bá kú àwọn mùsùlùmí tí ń kú lójú ayé ànábì ìtẹ́ ní sí wọ́n sí a practice yẹn náà kódà bá rí commandment kankan láti ẹnu ẹ practice yẹn náà ká sì ń jẹ yẹn náà ti tó àmọ́ sẹ́mọ̀ tó bá jẹ́ òfin kan ni tọ́lọ́run lè bá wa wí sí ànábì sallallahu alaihi wasallam yóò fẹnu jẹ́ níṣẹ́ fún wa ní kì í ṣe practice nìkan ní ẹ̀ sọ fún wa torí balligh ma unzila ilayka min rabbik yóò fẹnu sọ fún wa ní kí ẹ má dán nǹkan báyìí wò nǹkan báyìí ẹ má ṣe àwárí kan tó yanjú pé ìtẹ́ la gbọ́dọ̀ sin òkú sí ó ṣe wọ̀ ká sin òkú sílé ìyẹn ni ò ní jẹ́ káwọn àfọ lè pè ní haram ó ní ànábì sallallahu alaihi wasallam ibẹ̀ ní sin àwọn òkú sí wàlẹ́ annahu àti wípé yakthuru du'a'u lahu mimman yazuruhu opportunity lè create fókù yín kódà bẹ́ẹ̀ yín ọ̀ràn tí ṣàdúrà fún mọ́ lópin ìgbà táwọn ẹni eré bá ń lọbẹ̀ lọ́ọ́ ṣàdúrà fáwọn òkú àdúrà yẹn yọmọ kàn náà wa yajuzu dafnu fil bayt àmọ́ o èyí wọn sọ pé ó ti dèwọ̀ ká sìnkú sílé o ọ̀tọ̀ ká sìnkú sílé li anna nabiyya sallallahu alaihi wasallam dufina fi hujrati Aisha Imam Nawawi náà ní tóra nàbì ìyàrá Aisha wọn sì wọn náà sí kọ́lọ́wọ́n bá yọ́nú sí ó tún kọ̀ntínú lérí àlàyé táwọn tán jogún òkú bá ń jiyàn sí pé ṣé ìtẹ́nika sí ní àbílẹ̀ nígbà tá a ti ní tẹ́ lọ́dà jù táwọn tó ní tẹ́wọ̀n tí wọ́n ní argument wọn ní àfihàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àlàyé mi tó túrọ̀ mọ́. Al-Imam Ad-Dusuki ẹja dọ̀rọ̀ látẹnu àwọn Malikiya school of thought kẹtàlá nariti òun náà sọ nù hashiya rẹ̀ lérí Sharh al-Kabir ó ní fayajuzu dafnuhu fid-dar ọ̀tọ̀ ká sin òkú sílé kama qala al-Mawaqi gẹ́gẹ́ bí kanú àwọn afágbà Malikiya tó ti ṣáájú wọn sọ in kana al-afdalu bi maqabiri al-muslimin bó tiẹ̀ jẹ́ sí wípé ká sin òkú sí ìtẹ́ mùsùlùmí ló dáa jù àmọ́ o kò sáburú kò dẹ̀ ṣẹ̀ṣẹ̀ níbi ká sin òkú sí ilé náà àwọn àfáà Islam tán wá sin sí ilé wọ́n yìí ṣe díẹ̀ o wọ́n yìí ṣe díẹ̀ ẹ jẹ́ nǹkan ká kínkínní nínú wọn sàhábì ànábì tí wọ́n sin sí ilé Al-Ash'ath ibn Qais sàhábì ànábì ni nínú àwọn tí wọ́n jẹ́ lógun lẹ́yìn Sayyidina Ali radiyallahu ta'ala anhu wọ́n tẹ̀lé Sayyidina Ali tó dẹ̀ wà in full support Sayyidina Ali lójú ayé rẹ̀ Al-Ash'ath ibn Qais Sayyidina Ali kú tán wọn ní kò pẹ́ bí ogójì ọjọ́ síra wọn lòun náà jáde láyé òun sì ni bàbá ìyàwó Hasan Sayyidina Hasan radiyallahu ta'ala anhu ìyẹn ọmọ Ali ó wá jáde láyé nílùú Kúfà ó kú wọn nígbà tó kú akana awwala man dufina fi jawfi manzilihi òun làkọ́kọ́ òkú Ìsìlámù tá sin sínú ilé rẹ̀ jawfi manzilihi yẹsìrì inú ilé rẹ̀ ni wọ́n sin sí wa salla alayhi al-Hasan ibn Ali ọmọ ọmọ Ànábì ló kírun sí lára Hasan ọmọ Ali torí òun ni bàbá ìyàwó rẹ̀ ó kírun sí lára kódà àwọn lóun náà kópa ń bi wíwẹ̀kú rẹ̀ ẹni pé ètò ìsìnkú yẹn ṣojú Sayyidina Hasan náà tí gbogbo wọn sì sọ pé àwọn yẹn sìnkú sí lẹ́nu ẹ̀sìn inú ilé rẹ̀ ni wọ́n sin sí ọ̀rọ̀ yìí bẹnu Tahdhibul Kamal inú ẹni tí wọ́n sin sí tóun tiẹ̀ lòdì sí kásìn òun sí Baqi' Urwa ibn Zubayr ọ̀rọ̀ rẹ̀ ń bẹnu Muwatta ó ní ma uhibbu an udfana bil Baqi' èmi ò fẹ́ ká sin mi sí Baqi' tán nàbí ń sin àwọn òkú sí sallallahu alaihi wasallam ẹ má sin mi síbẹ̀ la an udfana bi ghayrihi ahabbu ilayya min an udfana fihi ẹ̀sìn mi síbò míì wọ́n sì ní ilé rẹ̀ ni wọ́n padà sin sí. Umar ibn Abdul Aziz náà wọ́n ní ibi tí wọ́n padà sin òun náà sí náà tó bá wọn sàábí láyé lòun náà wọ́n sin sí Dir Saman nílùú Hims ní Sham ni wọ́n sin sí ìtẹ́ residential area ni wọ́n sin sí. bákan náà Yazid ibn Abdullah ibn Shakhir al-Basri òun náà bá wọn sàábí láyé ó kíw lọ́dọ̀ Abu Hurairah ó kíw lọ́dọ̀ Sayyidatuna Aisha ó kíw lọ́dọ̀ àwọn Imran ibn Hussein àti Abdullah ibn Amr àtàwọn sàábí míì nílùú Basra nígbà tí ó jáde láyé òun tiẹ̀ sọ lásọ̀kalẹ̀ ni pé tí n bá jáde láyé wasa an yudfana fi dari pé ilé mi ni kẹ́ sinmi sí fadufina fiha wa shahida al-Hasan janazatahu ibi ilé rẹ̀ náà wọ́n sin sí wọ́n ní Sayyidina Hasan al-Basri àfáàgbà inú àwọn tabi'in náà ta kíw lọ́dọ̀ àwọn sàhábà takọ́ wa lẹ́sìn òun náà wà nínú àwọn tó kírun sí lára walam yunkir dhalika ahad ẹnì kankan nù àwọn mùsùlùmí àtàfà òkú àfà ni wọ́n ń ṣe àtàwọn àwọn àfà àtàwọn àwọn àfẹ́ ẹgbẹ́ rẹ̀ tán lọ sin tán lọ bá àṣírí rẹ̀ kò sẹ́ni tó sọ wípé òkú súnà kọ́ yìí wọ́n sìnkú sílé ọ sọ lásọ̀kalẹ̀ ń pẹ́ sinmi sílé wọ́n sì máa sọ̀kalẹ̀ rẹ̀ ṣe rahimahumullah
à ń sọ ilé ìkéṣe nípa fi ń promote káwọn yẹn máa sìnkú sílé o àfẹ́ jẹ́gbọ̀n ń tó bá fúyẹ́ nínú ẹ̀sìn yẹn mọ̀jẹ̀ àfa àlè kókù òkúta ìkú pàtàkì jùlọ àfa àgbà nínú ẹ̀sìn kọjá pé ń ta àkọ́kọ́ gbé jáde ní pé kí lè sàn sílé kí lè sàn sí kíníkan ẹnìkan yàtọ̀ sáwọn táwọn máa post pé jahannama ní lọ kò sẹ́ni tí ì lọ jahannama lọ́dọ̀ tiwọn ó wá ku àwọn tá ṣẹ̀ṣẹ̀ máa wá àléébù máa wá láì fi hàn kí lè sàn sí báyìí kí lè sàn sí báyìí kí lè sàn sí báyìí ẹja máa take ẹ̀sìn easily fúnra wa kì í ṣe ń tó le rárá ìyẹn ló jẹ́ àmọ́ gbé kinní wọ̀nyí wá kí kálukú ó lè rí nínú àwọn tí wọ́n sin sílé nínú àwọn aṣáájú wa òun ni Muhammad bin Shuja' al-Thalji nínú àwọn àfáà tó ṣẹ̀mí ní sẹ́ńtúrì kẹta ni wọ́n ní faqihu ahli al-Iraq fi waqtihi nínú àwọn ọmọ kíwà Abu Hanifa Hanafi ni àwọn ọmọ kíwà Abu Hanifa tó dẹ̀ jẹ́ àfáà àgbà lásìkò rẹ̀ al-muqaddamu fil fiqhi wal hadithi àfáà àgbà nínú fiqhi àfáà àgbà nínú hadith ìgbà tí ó kú wọn ló kú sí sujud ní kí wọn alásàrì lọ́wọ́ ló jáde láyé wadufina fi baytin min darihi ilé kan nínú ilé rẹ̀ yàrá kan nínú ilé rẹ̀ ni wọ́n sin sí mulasiqan lil masjid lẹ́gbẹ̀ẹ́ masalasi wa hukiya anhu nínú ọ̀rọ̀ tán gbà látọ̀dọ̀ rẹ̀ khatibu Baghdadi ní sọ̀rọ̀ yìí nínú tarikhu Baghdadi ẹ wò tí yẹn bá fẹ́ mọ iye àfáà tí wọ́n sin sílé nínú Islam ẹ lọ wo kutubu tarajim ọ̀pọ̀ gan mọ́ kan select mélòó kan wá ń bẹ̀ khatibu Baghdadi nínú tán gbà wá ni pé òun gangan ló sàsọ̀kalẹ̀ ní pé tí n bá jáde láyé idfinuni fi hadha albayt ilé yìí ni kẹ́ sinmi sí fa innahu lam yabqa fihi tabiqun torí kò sí erigun kan bẹ́ẹ̀ illa khatamtu alayhi alquran tí ìparí odindi Qur'ani sí kò sórígun kan léyìí tí ìparí odindi Qur'ani tìláwà síbẹ̀ ẹ sinmi síbẹ̀ rahimahullah nínú àwọn tí wọ́n sin sí ilé al-Imam at-Tabari Ibn Jarir at-Tabari àfó ní tafsiri tó gbajúmọ̀ tafsiri at-Tabari àfó ní fiqhul athar àfá aládìsí ní àfá títí mẹ́rìírí àfá lásìkò rẹ̀ wọ́n ní ọba alágàrú subatal ijtihad al-mutlaq ẹn pé òun náà bá fẹ́ dámọ́sí àbílẹ̀ fún rárá rẹ̀ ìmọ̀ rẹ̀ tó ó ṣòwò lásìkò rẹ̀ ìgbà tí ó jáde láyé ilé ni wọ́n sìn òun náà sí dufina fi darihi ọ̀rọ̀ rẹ̀ nínú bẹ́nu tabaqatu al-fuqaha ash-Shafi'iyya ti Ibn Salah nínú àwọn tí wọ́n sin sí ilé òun ni Muhammad ibn al-Hasan al-Naqash nínú àwọn àfáà àgbà àsìkò rẹ̀ ni wọ́n ní dufina fi darihi alladhi kana yaskunu fihi Imam Khatib Baghdadi ó sọ̀rọ̀ rẹ̀ nínú tarikhu Baghdad nínú àwọn tí wọ́n sin sí ilé òun ni al-Imam Ibn Hibban àfáà aládìsí àgbà tó ní Sahih Ibn Hibban nígbà tí Hakimu Naysaburi kọ tírà ó pè ní tarikhu Naysabur tí fi ń pìtàn àwọn àfáà àgbààgbà tán lórí ilẹ̀ Naysabur rí ó pìtàn Ibn Hibban ṣáfà rẹ̀ sí ni Ibn Hibban Hakimu kéwú lọ́dọ̀ rẹ̀ Hakimu ní wadufina bi qurbi darihi ẹgbẹ́lé rẹ̀ ni wọ́n sin sí allati hiya al-yawma madrasa ó ti padà di lẹ́ni ìyẹn níjọ́ tó wọ́n sọ̀rọ̀ yìí Hakimu tó kọ tírà ó ní ó ti padà di madrasa lẹ́ni àwọn tí ń fi bẹ̀ẹ́ kéwú lẹ́ni àmọ́ ẹgbẹ́lé rẹ̀ ni wọ́n sin sí nínú àwọn tí wọ́n tún sin tí ó jẹ́ ìtẹ́ ni wọ́n sin wọ́n sí bẹ́ẹ̀ tán sì sin lé òun ni Muhammad ibn al-Fadl tí ń jẹ́ ọmọ al-Imam Ibn Khuzaymah kan náà tó jáládìsí oníṣọ̀híhù ọmọ rẹ̀ tóun náà kéwú lọ́dọ̀ rẹ̀ tó sì já àfáà àgbà lásìkò tiẹ̀ náà nígbà tó jáde láyé wọ́n ní dufina fi hujrati jaddihi ilé bàbá rẹ̀ Ibn Khuzaymah yàrá bàbá rẹ̀ ni wọ́n sin sí Hakimu Naysaburi ló pa nítàn nínú tarikhu Naysabur nínú àwọn àfáà tí wọ́n sin sí ilé Ibn Abi Zayd al-Qayrawani tó kọ risala matnu risala tá ń kéde ní eléni tírà àdúgbò àgbáyé àwọn bá ń sọ̀rọ̀ fíkì Maliki àgbà ní Ibn Abi Zayd al-Qayrawani òun náà ń pè ní Maliku Saghir Maliki kékeré èyí ń pè lásìkò rẹ̀ kò sí ẹni tó gbọ́mọ́sí àbí Maliki yé dàbí rẹ̀ wọ́n lóun ní ìgbẹ̀yìn àwọn awwalin òun là kọ́kọ́ àwọn akhirin ìgbà tó náà jáde láyé dufina bidarihi bil Qayrawani ilé rẹ̀ ní Qayrawani ni wọ́n sin sí ìtàn rẹ̀ ń bẹ nínú tírà Shajaratun Nur az-Zakiyya fi tabaqatil Malikiyya nínú àwọn àfáà tí wọ́n sin sí ilé again mo ń tẹnumọ́ kì í ṣe ń pa ń pèpè sí pé ẹni láti máa sin òkú sí ilé al-afdal best náà là á máa pe mùsùlùmí sí bẹ́ẹ̀ mùsùlùmí tó jí lóru tí ń tẹ Facebook àti mùsùlùmí tó jí lóru tó ṣe tahajjud ẹ lè pẹ́ nìkankan easily lórí ìbúnú àwọn méjèèjì àmẹ́ni tó ṣe tahajjud ní láàdá ó sì lóore ju ẹni tí ò ṣe tahajjud lọ́yìn rò pẹ́ni tí ò ṣe tahajjud yẹn ó yẹ kákàsì ẹ̀ lórí Facebook káwá bí fídíò rẹ̀ àti fọ́tò rẹ̀ wá pé kò ṣe tahajjud bá a ṣe ní díìlì pẹ̀lú òun torí pé kò ṣe best náà là ní mọ́ díìlì pẹ̀lú àwọn òkú àwọn kékeré tán sin lágbájá sílé àwọn aṣọ di big deal nínú àwọn tí wọ́n sin sí ilé nínú àwọn aṣáájú wa Abul Hasan Ali ibn Ahmad Zaidi ta ló pìtàn rẹ̀ Ibn Abdul Hadi
ọmọ kéwu Ibn Taymiyyah ó kọ tírà ó ní Tabaqat Ulama al-Hadith àwọn àfáà aládìsí tó ti lọ ó wá ń pìtàn àfáà yìí ó ní kana aliman hafidhan arifan ọmọ Ọlọ́run gan lahul mujahadatul kathira wal ma'rifatu tama wal ahwal wal karamat oróyìn ẹ̀ wá ní dufina laylan bi mawdi'i waqfihi jiwara masjidihi ìtòsí mọ́sálásí rẹ̀ láàyè tí ó ṣe wákfù rẹ̀ ààyè òun náà ni wọ́n sin sí. nínú ẹni tí wọ́n tún sin sí ilé Abu Hamidul Isfarayini àfó ní ìmọ̀ àkídà àfó ní ìmọ̀ usulu tó gbajúmọ̀ nígbà tó náà jáde láyé ní wàdúfínà fi darihi Imam Khatib al-Baghdadi ó ní wọ́n sin sí ilé rẹ̀. nínú ẹni tí wọ́n tún sin sí ilé al-Imam Abdul Qadir al-Jailani nígbà tó náà kú wọ́n sin sí tẹ́ o wọ́n ní thumma dufina fi ruwaqi madrasatihi premises ilé ẹ̀kọ́ tí ń ti kọ́ mọ́ kí níbẹ̀ wọ́n sin sí wọ́n gbé lọ sí ìtẹ́. ayọ̀ ilé ìjáde nínú àyèmáyé míì tó tún kù nínú àwọn afá tí wọ́n sin sí ilé. à ń fi léyìí kan àwọn ọ̀rọ̀ tá a máa sọ tí ó máa pọ̀ láwọn àkókò wọ̀nyí àwọn ọ̀rọ̀ tí ó jẹ́ ká máa sọ̀rí ara wa ni tí ẹ má jẹ́ àdọ̀tá ara wa lérí àwọn nǹkan tí kò bá nítumọ̀ àbí tá a bá wá díẹ̀ yanjú ká tó wá pé bàbá wa àgbà bàbá dáadáa tọ́lọ̀ bọ́lọ́hún bàbá wa tá à ń béèrè kọ́lọ́hún bá wa kẹ́ wọn kọ́ bá wa gẹ̀ wọ́n Imam Bashir kéwù lẹ tún ṣe lé wọn wọ́n sí ilé kéwù wọn sí má ṣe Sheikh Abdul Qadir Jilani sí ilé kéwù wọn tán sí Ibn Hibban sí ilé kéwù rẹ̀ ibẹ̀ wọ́n sí kọ́lọ́hún bá yá fi wọn àti gbogbo àwọn òkú wa tí wọ́n ti lọ. àríkà wípé òkú tí wọ́n bá ti sin sí ìtẹ́ ìyà kan bẹ tí ń gbòde níwájú Ọlọ́run. àríkà wípé ẹ̀yin tẹ́ ẹ̀sìn kú sí tẹ́ náà ìyà kan bẹ tẹ́yin náà jẹ níwájú Ọlọ́run. àríkà bẹ́ẹ̀ kò sì sí nínú ẹ̀rí tá a rí kan tó wá yanjú pé bí ìlànà bí ti pa wá láṣẹ pé dandan gbọ̀n ìtẹ́ ni ká sin ẹ̀kú sí àmọ́ ń lọ dáa jù tá a bá ti ní nípa lẹ̀ mọ́ bóyá community yẹn ní ìtẹ́ ẹ dáwó kẹ́ ẹ ra lẹ̀ tẹ́ mọ̀ sí mùsùlùmí sí ń bẹ̀. ọlọ́mọṣẹ́ àyàfi gbogbo àwọn aṣáájú wa tó ti lọ bọ́lọ̀ bàtà náà bá lọ bọ́lọ̀ ọlọ́njà bá nu àti kẹ́ pàdé o ọlọ́njà bá foríjì pàdé subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.